أسرة المحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرام. àyà yóò wá máa dà àwọn ẹlòmíì láàmú pé ṣé ó dá ọkùnrin tó pọ̀ lára ádámù ó wá dóbìnrin ẹyọ kan ṣoṣo kò dóbìnrin ẹyọ kan ṣoṣo. ihun tí ń bẹ níbi àyà yẹn òun ni pé wàbásà minhuma rijalan kathiran wan nisaa kathira. kò dárúkọ nisaa kathira yẹn ni nípa wípé tó bá lè wo ìtàn ọkùnrin ò fi ìgbà kankan pọ̀ ju obìnrin lọ lórílẹ̀ ayé. nígbà Ọlọ́run bó bẹ̀rẹ̀ dídá ẹ̀dá ó dá Ádámù ó dá Háwà ó wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ dá ní takọ-tabo bí Ádámù bá bímọ kan ìbejì ní Háwà ìyàwó rẹ̀ ń bí. bó bá bí ọkùnrin kan yóò bí pẹ̀lú obìnrin, bó bá bí ọkùnrin kan yóò bí pẹ̀lú obìnrin. wọ́n wá ń fẹ́ra wọn àmọ́ ń gbọ́ di ìgbà tí Ábílà àti Kábílà táwọn ó fẹ́yàwó, obìnrin tí ó wù Ábílà láti fẹ́ nínú àwọn ọmọ ìyá nínú àwọn ọmọ bàbá wọn kò tí ì dèwọ̀ nígbà náà. béèyàn bá lè fẹ́ irú rẹ̀ nísìnyí yóò wọná. wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa. béèyàn bá lóun ṣe àwúrò ìyá kan àbógun ẹ̀mí gígùn tó bá lè fẹ́ tẹ̀gbọ́n-tàbúrò yóò wọná. tọ́rọ́ Ọlọ́run bá ti kọ́. Ọlọ́run ti kọ́. nígbà táwọn wí Ọlọ́run ọba ò tí ì kọ́ ni. òun ló fa àwọn àyè ibi kan tá a rí ilá máa kọ́jí sàláfà nínú Kùránì. irú rẹ̀ ní Ànábì Yakuba alayhi salatu wassalam ló fi fẹ́ ẹ̀gbọ́n àti àbúrò. àwọn ìyàwó rẹ̀ tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n. Ọlọ́run ọba ò tí ì kọ́ nígbà náà. níbo di pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ fẹ́yàwó, ìyàwó tó wù Ábílà òun náà ni ìyàwó tó wù Kábílà. ó wá di wàhálà ànàníyà wípé èmi ni mo lẹ́tọ̀ọ́ sí, èmi ló yẹ kó já mọ́ lọ́wọ́. ìwù tó fà á tí ó fi pa Ábílà nìyẹn. nígbà ó wá pa Ábílà, ìgbà tí obìnrin kọ́kọ́ ju ọkùnrin lọ lórílẹ̀ nìyẹn. Allahu Akbar. mọ́ bínú ìtírìtì ẹ̀ lọ sí ibi tá a ti kúrò abinatif. ìgbà àkọ́kọ́ tí obìnrin kọ́kọ́ ju ọkùnrin lọ lórílẹ̀ nìyẹn nígbà tí Kábílà pa Ábílà. sọ ọmọ wípé wọ́n ń bí wọn ní takọ-tabo ni. nígbà tí Kábílà wá pa Ábílà, ọkùnrin kan ti ṣọ́ọ̀tì. ọkùnrin ti dín ẹyọ kan lórílẹ̀, obìnrin ju ọkùnrin lọ pẹ̀lú ọ̀kan. nígbà tí Ànábì Ádámù wá bí yìí tí ó gbẹ̀yìn, wọ́n wá bí òun ní ọkùnrin ẹyọ kan. fígọ̀ tó wá padà sí ibi tó ti kú, ó tún wá báláǹsì padà. àmọ́ láti ìbẹ̀rẹ̀ lẹ́nu kan ni Ọlọ́run bó ti fi ara mọ́ ká fẹ́ ìyàwó kan ṣoṣo. láti dáadáa lọ́lọ́run fara máa ká fẹ́yàwó ẹyọ kan. bẹ́ẹ̀ni bó ló ṣe wá ṣẹlẹ̀ tí obìnrin fi wá bẹ̀rẹ̀ sí ní máa ju ọkùnrin lọ àrètírìtì yẹn tán lóde. bẹ́ẹ̀ni ó ṣẹlẹ̀ ní ìgbà Nábì Núhà alayhi salatu wassalam. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà Nábì Mùsá bọ́ọ̀ bá ti ẹ̀ mọ̀ kankan nínú ẹ̀ ọmọ ìgbà tí Fíráúnà ní kó máa pa gbogbo ọmọ ọkùnrin nínú àwọn èrò tó mú. àmọ́ gbogbo ẹ̀ pátápátá ká má gbàgbé pé ihun tí ń bẹ nínú èrò Ọlọ́run ọba. ayàtọ̀ síbẹ̀ nípa wípé àkọ́kọ́ ẹni tó kọ́ pààyàn orílẹ̀ selfishness ló fà á. lórí pé obìnrin yìí tèmi ni kó jẹ́ nínú àwọn
pọ́ìntì tó mú lọ́wọ́ ńjọ́ náà lọ́hùn Ibrahim sọ ọmọ ni bàbá mọ̀ kó wí nínú àwọn nǹkan tó mú lọ́wọ́ ńjọ́ náà lọ́hùn tó fi ní òun ló yẹ kó òun ó fẹ́ yàwó yìí sọ ọmọ péyàn méjì náà dìjọ máa ṣe fàǹfà lórí nǹkan ó lè má jóbìnrin ó sì lè jóbìnrin gbogbo nǹkan ló lè jẹ́ oníkálukú wa máa wá ìdí tó mú jáde fáráyé pé ìhun tó fi yẹ kí nǹkan yóò jẹ́ tèmi òun rèé afárá Muhammadu Lawal àní nínú sọ ọmọ wípé nígbà tí wọ́n jẹ èso tí wọ́n jẹ èmi ò mọ bí èso ṣe ń di oyún àmbálì èso ṣáà di oyún afárá Muhammadu Lawal ṣé ò ní fi kíní ilẹ̀ tó bá rójú tu ẹ̀ èso di oyún àmọ́ bóyá tá bá ra ápù jẹ nísìn náà yóò doyún bóyá béèyàn bá sì ra òrombó ló bá mú bóyá yóò doyún àbọ́gẹ̀dẹ̀ àmọ́ èso doyún èso tó doyún òun lòun wá ń tọ́ka sí wípé oyún jọ́sí tí wọ́n ní nígbà tí wọ́n jẹ èso oyún èmi àti ẹnìkejì mi ní bọ́ọ̀ bá fẹ́yàwó ìwọ náà lè fẹ́ ẹni tí wọ́n jìjọ lóyún wà àti ẹ̀ ní orílẹ̀ èmi ò tẹ́ mọ̀ bóyá ayé ni ṣáyé ni ó ní orílẹ̀ èdè kan náà lọ ti lóyún àwa jẹ́ káwa ó fẹ́ra wa ìwọ àtẹni tí wọ́n lóyún yín lórílẹ̀ èdè kan náà ẹ̀yin náà lè fẹ́ra yín pọ́ǹtì àkọ́kọ́ nù. àmẹ́ni tí bí ò gbọ́ ẹyọ kan náà ti tó àmẹ́ni tí bí ò gbọ́ òun ṣáà lóhun òun ìmọ̀ ń rí bẹ́ẹ̀ ìmọ̀ ń rí bẹ́ẹ̀ ayé sọ̀bọ̀sọ̀bọ̀ annala ọba mọ̀kẹ́tìmọ̀ túmọ̀ rẹ̀ máa bẹ iná mọ̀nsẹ́jẹ̀ ìjẹ́ ìwọ ń rò mẹ́ni ó wà mọ̀ tọ́ra ni. in tó ṣe é pamọ́ ni ìfẹ́ ò ṣe é pamọ́ torí pé tí wọ́n pè nífẹ̀ẹ́ láàárín ẹ̀jẹ̀ àtòmí ara ló wà. ayé sọ̀bọ̀sọ̀bọ̀ annala ọba mọ̀kẹ́tìmọ̀ tí wọ́n pè nífẹ̀ẹ́ ìtò ṣe é fi pamọ́ ni. dáadúó selfishness òun là ń tírètì ọlọ́run ọba nìkan ní wá ń bẹ láàyè kó dúó sórí pé èmi ọlọ́run ọba dúó sórí pé òun nìkan lòun tó rọ òjò bàbá ẹlòmí ò lè rọ̀ law kana fihima aliyatun illa Allah la fasadata law kana fihima aliyatun illa Allah la fasadata bó bá ṣe wípé ọlọ́run ọba bá lè pé méjì bá ní tọ́lọ́run ọba kan ń bẹ lókè tí kan ń bẹ ní orílẹ̀ ayé bọ́lọ́run ọba tòkè bá náà fẹ́ rọ òjò tí ọlọ́run ọba torílẹ̀ ayé tó bá ní ìyí tó rọ̀ lánàá ilẹ̀ ò tí ìfàámu tó ọlọ́run ọba ní ìjẹ́ ò ti dé ti pẹ́ ẹ ti gbọ́ pọ́lọ́run ọba méjì ń jà ibo lẹ́yìn ò wá sá sí ibo lẹ́ẹ̀ wá sá sí tọ́lọ́run ọba méjì bá ń jà sẹ́ ibi tẹ́rí méjì bá sì ti ń jà ọlọ́run náà mọ́ kò pọ́síbù subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́run ní nípa wípé kò pọ́síbù kò lè ṣe é ṣe yẹn gan-an náà ló jẹ́ kí n gbé títóbi ló jẹ́ kí n ṣàfọ̀mọ́ ara Ananiya jẹ́ àpọ́nbí àyà yẹn àfáà Muhammadu Lawal ti tírìtì gbogbo ẹ̀ káàkọ̀ máa mọ́ wọn àyẹ̀ wá ni hal ataka hadithu Musa إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وآتيك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب بعضا ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى ibi tó ti gbé òun jìnnà púpọ̀ a lè tírìtì gbogbo ẹ̀ tán jẹ́ ká tírìtì gbólóhùn anna nìkan gbólóhùn èmi tí Fíráúnà náà wí tó kó bá ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní Fíráúnà náà sọ gbólóhùn èmi Fíráúnà náà sọ gbólóhùn èmi kan kó tó kan tẹ́lẹ̀ yìí wá síbi tí àfáà náà sí ká yìí àmọ́ yìí tí Fíráúnà náà kọ́kọ́ wí
òun nígbà tí Ọlọ́run ní kí ànábì Musa jíṣẹ́ fún tí ànábì Musa bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ kí ni Fìràúnà wá wí ó ní ana èmi Fìràúnà ó ní laysa li mulku ṣé kìí ṣe èmi Fìràúnà ni kátọ́ bá ká ní ó ní níjọ́ náà lọ́hun Fìràúnà wá pè gbogbo ayé ó pè gbogbo àwọn ọjọ́ ó ní ẹ wá ó ní mo ní mẹ́sẹ́jì mo ní ọ̀rọ̀ tí ìfẹ́ bá gbogbo yín sọ ó ní mo pè ẹ̀yin ìjọ mi yìí ó ní ọ̀rọ̀ tí kò rújú rárá ṣé kìí ṣe èmi Fìràúnà ni mo ní gbogbo ọlá ilẹ̀ Mísírà yìí bó ṣe tó yìí ni gbogbo ọlá ilẹ̀ Mísírà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àfáà Muhammadu Awali sọ tí wá ń bẹ lẹ́mí àwọn míì fáwọn làwọn ní ogun Nàìjíríà yìí lápèjúwe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò sí ẹni tí wọ́n ní kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀kìrán rẹ̀ tí ò níbi tó ti wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn kan bẹ nínú tàn Guinea Conakry ni àwọn baba ńlá baba wọn ti wá nínú àwọn tí wọ́n ní àwọn làwọn ní Nàìjíríà yìí èmi ò dárúkọ ẹnìkan àmọ́ nínú àwọn tí wọ́n ní àwọn làwọn ní Nàìjíríà àwọn baba ńlá baba wọn Guinea Conakry ló ti wá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kọ́ bá wá náà ń kílèmù orílẹ̀ mi mo níbi pé mi mo níbi kan irọ́ lóníkàlùkù ń pa farabalẹ̀ ó ti ẹ̀dá mo kọ̀rẹ́ẹ̀tì wọ bàbá náà tún wá kọ̀rẹ́ẹ̀tì pé má pẹ́ra rẹ̀ ń Fúlàní bọ́ọ̀bá mọ mọ́ntìkì dáadáa àwọn nǹkan kan ń bẹ èèyàn fi júwèé nínú mọ́ntìkì kọ wá ní ọ̀fẹ́ júwé èèyàn ṣe wá ní ó máa ń gẹ fìlà báyìí ìjọ tí ò bá wá gẹ fìlà ń kọ́ ṣọ́ wà ní ìdámọ̀ mọ́ àwọn nǹkan tí ìgbà bá lè yí padà tí ìgbà bá lè wọnú ẹ̀wọ̀n fẹ́ kéèyàn ó fi júwé ara rẹ̀ má pẹ́ra rẹ̀ ń Fúlàní mọ́ bẹ́ẹ̀ ni ọmọ pé bó ṣe hùn kórí mo mọ̀ tàn jú ọ lọ ibo ni ran Fúlàní gan ti wá àgbọ̀dọ̀ kọwọ́ bọ̀ àwọn kan bẹ nínú àwọn ọ̀ràn Fúlàní Guinea Conakry ló ti wá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn míì sì tún bẹ Niger ló ti wá àmọ́ ọ̀rọ̀ tán bẹ nínú tó ń dá wàhálà lẹ̀ lórílẹ̀ ayé lọ́wọ́ ń sàbíkà ní Nàìjíríà má jẹ́ ká náà tó ń kóra wa sínú rẹ̀ àmọ́ àwa náà kúrò nínú ẹni tí wọ́n á sì tàn pa táà lè sọ pé ìtàn yìí ó ráìtì ìtàn yìí ó ráìtì àmọ́ ọ̀rọ̀ ìtàn ń dá wàhálà lẹ̀ lọ́wọ́ ó gbọ́ ọ̀rọ̀ ìtàn sẹ́ ń dá wàhálà lẹ̀ lọ́wọ́ jẹ́ ká tọ́jú ìtàn àmọ́ àwọn kan bẹ Guinea Conakry ló ti wá àwọn kan bẹ Niger ló ti wá oníkálukú náà wá ní bàbá òun ló ní Nàìjíríà bàbá ẹnìkan kọ́kọ́ ló ní Nàìjíríà kò sí gbogbo ẹni tí ń bẹ láàyè kan táàtọ̀dí rẹ̀ táà nímọ̀ ìpé ibì kan náà ti wá bó ṣe rí nìyẹn Fìràúnà wá ń sọ níjọ́ náà yìí pé ọlá ilẹ̀ Mísírà yìí alaysa li mulku Mísírà wa hadhihi al-anhar mọ́ dápọ̀ ó ti dápọ̀ alaysa li mulku Mísírà ó ní ọlá Mísírà yìí agbára Mísírà yìí ìkápá Mísírà yìí kìí ṣe pé ọwọ́ èmi Fìràúnà náà ó ń sọ lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ pé kìí ṣe pé ẹnu ọwọ́ òun Fìràúnà ní gbogbo ẹ̀ wà ní nínú àná náà ni o wa hadhihi al-anhar tajri min tahti ó ní tá a bá wá ní ká sọ̀rọ̀ akérèmọdò tí ń sàn lọ tí ń sàn bọ̀ ní abẹ́ rẹ̀ kìí ṣe pé èmi náà ni gbogbo ìkápá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó rí pé láàyè yẹn kò fi Ọlọ́run sí kò sọ pé bóyá Ọlọ́run bá kó ìkápá rẹ̀ Ọlọ́run bá kó sí kápá òun ó ní ọwọ́ òun ni gbogbo ẹ̀ wà àfàlà tubsirun ó náà bójú yín fọ́ ni ẹ̀yin orí ẹ̀rí bí ti ń lọ ni ẹ̀rí pé mi ni mo ní gbogbo ẹ̀ ni nínú àná tó kọ́kọ́ sọ nínú àwọn tó kó bá nìyẹn nínú àkọ́kọ́ selfishness tó kó bá Fìràúnà nù. nínú àwọn àna tí ó tún kó bá òun nígbà tí ànábì Mùsá bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún kí ni tó tún wá wí am ana khayrun min hadha alladhi huwa mahin eléri ibú ẹ̀dá
ní gbogbo ẹ̀tẹ́ bá ti rí tí ń fi ìbò ara bú ni àwọn ọ̀ràn Gbogbo ẹni tí bá ti máa ń fẹ́ ètò ara bú ni. ihun tí fìrà ọ̀nà ṣe ń jọ náà olórí ikú ẹ̀dá ni. ni kí lọ lè dá Kí ló lè dá ṣé wọn ló dára rẹ ni. apá ẹnìkan gùn ju apá ọ̀tún gùn ju tòsì lọ kí ni tiẹ̀ ń bẹ̀ ẹsẹ̀ rẹ̀ kan ò tó lẹ̀ kí ni tiẹ̀ ń bẹ̀ yóò dá fún ọ yóò dá fún ọ ojú rẹ̀ kan dà kí ni tiẹ̀ ìǹká lòlò kí ni tiẹ̀ ó wá fi ọ̀rọ̀ kíká lòlò ó fi bú ànábì Musa Alayhi salatu wassalam. kí ló wí أنا خير من هذا مهين ó wá dájú kọ àwọn ìjọ níjọ́ náà ó ní ẹ wò mí kẹ́ ẹ wo ẹni tó náà wò jíṣẹ́ Ọlọ́run ẹ wo àwa méjèèjì ẹjìjọ wò wá ẹjọ wò wá ó ní èmi mo lóore jù ni من هذا الذي هو مهين àbí eléyìí màhínù eléyìí tí ò lè rọ́rọ̀ sọ eléyìí àtàtàntótó eléyìí tí ó mọ̀rọ̀ sọ yìí bẹ́ẹ̀ ni sọ mọ̀ pé nígbà náà lọ́hùn ọ̀rọ̀ ànábì Musa ò tí ì jágere nígbà náà bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó pọ̀ ni ọ̀rọ̀ tó gùn bí Ọlọ́run ṣe ní kí ànábì Musa gbé ògùn náà jẹ́ ń kékeré tó fi di pé ahọ́n rẹ̀ dí kókó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùpìtàn wọ́n èé sọ nínú ìmá pàtàn ànábì Musa alayhi salatu wassalam bóyá ọ̀rọ̀ rẹ̀ padà jágere àbí kò padà jágere ọ̀pọ̀lọpọ̀ àwọn olùpìtàn àbí àwọn olùtúkùránì wọ́n èé sọ ṣé àdúrà tí ànábì Musa tọrọ níjọ Rabbi shrah li sadri ṣé àdúrà yẹn gbà àbí kò gbà àfá o Rabbi shrah li sadri. ó ká ànábì Musa lára àṣẹ nǹkan tí ò dá ní kọ́ fẹ́ ebu ara bú ni Tí ò dáa ní káfẹ́ bú ara bú ni wọ́n ń bú yẹn. ó ní ṣé mi ni mo dáa jù ní àbí eléyìí akílòlò yìí هو مهين ولا يكاد يبين ó rí pé yùbínú ló wà ń bẹ̀ ẹni tó ṣe wípé kò lè ṣàlàyé ọ̀rọ̀ kó yé ni tó wá ní òjíṣẹ́ Ọlọ́run ọba lòun قبيح ní sùúrù má ti ajẹ́ka tírìtì dábẹ́ tírìtì yẹn náà má bínú torí Ọlọ́run mi fẹ́ kí àsìkò yẹn ó pẹ́ lẹ́yìn tí àfá àti lò fi ṣe àlàyé mo wá fẹ́ jẹ́ ká sáré mú gbogbo àwọn nọ̀tọ́ọ̀tì yẹn wá Àwọn bàbá náà fẹ́ mú gbogbo àwọn pọ́ǹtì yẹn jáde. ahán nígbàtí yóò wá wí ó wá ní mi mo lóore jù ní àbí eléyìí akílòlò yìí ولا يكاد eléyìí tó ṣe wípé kò lè yanjú ọ̀rọ̀ sọ ọmọ wípé ìmọ̀ kálòlò ń bẹ nínú nǹkan tí Ọlọ́run fi fún ànábì Musa ní Haruna ẹ̀gbọ́n rẹ̀ ni kìí ṣe pé bóyá nítorí ìyẹn nìkan o àkọ́kọ́ ni pé ànábì Musa ti kú òdìlú ti pẹ́ bẹ́ẹ̀ ni bó ti ẹ̀ ṣe pé bá a bá fẹ́ lọ sí ògìgì ń gbà mí àwa ní káfàrà ṣe tí ògìgì ó máa ṣáájú àmọ́ Kùdùsì tó máa ń bá jù ọ̀nà nígbà míì pé kò mọ̀nà tó ẹ ọ èsì ìṣọmọ ògìgì bẹ́ẹ̀ ni bó ṣe ń dàríyànjiyàn náà lọ tún rí yẹn o Fati afẹ́ràn wàhálà. ànábì Musa ti kúrò nínú ìlú ti pẹ́ Anakumullah. Ọlọ́run ọba wá fẹ́ jẹ́ kí Haruna bọ̀dá rẹ̀ wá ṣe àtọ̀nà rẹ̀ Qala Rabbi shrah li sadri. nípa wípé gbogbo àdúgbò náà lànábì Musa ò dá mọ̀ mọ́ ànábì Musa ò dá gbogbo àdúgbò mọ̀ mọ́ àmọ́ ògìgí náà ń mọ̀nà ju Kùdùsù lọ Kùdùsù ní kò mọ̀nà tóhun Abdulhadi ni ó jẹ́rìí ẹni tó bá mọ̀nà jù Ọjọ́ jìnnú. nínú àwọn nǹkan tí Ọlọ́run torí ẹ̀ fún ní Haruna nìyẹn nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba torí ẹ̀ fún Musa ní Haruna òun ní pé onísùúrù èèyàn ní Haruna ọ̀rọ̀ sùúrù rẹ̀ òun ni Ọlọ́run ọba ń tọ́ka sí nínú Suratu Imran àmọ́ kò sáyè láti lọ bẹ̀yẹn nínú àwọn ọmọ Bani Israila wọ́n mọ̀ pé onísùúrù ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni Imurana náà àwọn tó jó ní sùúrù nìyẹn nínú àwọn nǹkan tí Ọlọ́run torí ẹ̀ fún ní
ànábì Haruna tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn. láti lè bá ẹ̀gbọ́n rẹguléètì rẹ̀. nínú tí ọlọ́run bá tún wá torí ẹ̀ fún ní ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ Haruna bó tiẹ̀ ṣe pé mi ì ṣẹ̀gbẹ́ ilé rárá. nínú tọ́lọ́run bá tún wá torí rẹ̀ fún òun ní pé kó lè bá a máa ṣàlàyé ọ̀rọ̀ nígbà ó ṣe pé ànábì Mùsá ò lè ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe yẹ. àmọ́ gba Fíráúnà wá fi èébú ara bu ó rán lọ́wọ́n ọba létí ni èyí tí ànábì Mùsá ò kàkún tó nǹkan tẹ́lẹ̀ tó ti gbà pé ṣe bí Hárúnà bọ̀dá mi ń bẹ yóò máa bá mi rọ́ wá sí. àmọ́ gba Fíráúnà wá fi ihun tí ò yẹ kó fi bu tó fi bu Mùsá wá kọjú sọ́lọ́n kí ló wá wí. Qala rabbi shrah li sadri. ó ní ọlọ́run bá ìbínú yìí pọ̀ bá mi dín ìbínú yìí kù. Allahu akbar. bẹ́ẹ̀ ni ihun tí ànábì Mùsá dídì tọ́ dájú kọ lọ́hun tó tọrọ òun là ànábì Muhammad ò dájú kọ lọ́hun sallallahu alaihi wasallam. ànábì ò tọrọ rẹ̀ tọ́lọ́run bá fi ṣe. alam nashrah laka sadrak alam nashrah laka sadrak ànábì ò tọrọ o. ووضعنا عنك وزرك أنك وزرك الذي أنقض ظهرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. pípa ìyá àti bàbá nàbí Muhammad kò ṣe ẹ̀yìn Ọlọ́run. sallallahu alayhi wa sallam. ووضعنا عنك وزرك ẹrù tó wúwo ju ẹrù òkété lọ àwa gbé kó fún wa nàbí wọ́n wá ní ẹrù wo ni ìyá àti bàbá àwọn ni wọ́n á máa ṣe ni lọ́nà ó gbọ́dọ̀ bá ṣeré ó gbọ́dọ̀ bá rìn ó gbọ́dọ̀ jẹun nílé wọn ó mọ̀ pọ́ mọ́ oníṣàngó ni ó mọ̀ bírú wọn bá ń bẹ fún ànábì ni wọ́n á máa kọ́ ànábì ni tó kù díẹ̀ kí àtó nípa wípé kọ́ má da títọ́ tí wọ́n papọ̀ mọ́ títọ́ tọ́lọ́wọ́n ọba fúnra ara rẹ̀ fẹ́ tọ́ ànábì ọlọ́run bá wá máa méjì lọ ó wà dáná àǹkẹ́ wòsíráka ẹrù tó wúwo alẹ́dẹ́ àǹkádà záraka ẹrù tó wúwo ní ìgbẹ̀yìn rẹ̀ débi wípé tó o bá ṣọ́ra yóò jẹ́ kó o di akánbàdí bó o ní o ṣe jẹ́bẹ̀ àbí kí lọ́lọ́run bá ń wí sọ mọ̀ wípé ìyá àbí bàbá bọ́n bá pàṣẹ mí nígbà míì èèyàn ò tó láti yí àṣẹ yẹn padà òun ló fa àǹkọ́dà záraka nípa wípé tó bá náà fẹ́ yí àṣẹ wọn padà kó máa lè kọsẹ̀ láti ibẹ̀ òun ló fa àǹkọ́dà záraka fi tafsiri yẹn lẹ̀ yẹ ká kú ọmọ Qala rabbi shrah li sadri. ọlọ́run bàbá mi fúyẹ́ gbáyà mi wa yassir li amri. àwa àfẹ́lẹ́ ìdájú kọlọ́n gbogbo ọ̀rọ̀ ẹnìkankan nínú wa náà kọlọ́n bá kó jẹ́ kó já sẹ́sọ̀ wáyé sírí wa yassir li amri. àní ọ̀rọ̀ ẹnìkankan nínú wa náà kọlọ́n bá jẹ́ kó bá ìrọ̀rùn kó bá dé. wahlul uqdatan min lisani. wahlul uqdatan min lisani òun ló fà táwọn àfáàfin máa ń fún àwọn ọmọ wọn kí wọ́n máa lò. Allahu Akbar. wọ́n á máa fáwọn ọmọ wọn bí tí wọ́n bá mọ̀rọ̀ sọ bí wọ́n bá mọ̀rọ̀ gbé kalẹ̀ láwùjọ wípé kọ́ máa lò àwọn náà wọ́n wá bọ́ sí àwùjọ àwọn tí wọ́n mọ̀rọ̀ sọ nígbà bá ti ń lò. wọ́n á tún wá máa fáwọn ọmọ wọn kọ́ máa lò lórí wípé àfọ́ ò bá pé mẹ́wàá níjòkó kí gbogbo wọn ó sọ̀rọ̀ bí wọn náà bá wí tí ara yóò tún gbọ́ tí Allahu Akbar. farabalẹ̀ àfà kí ló ń bẹ̀rù yí pé káfà kó má sọ̀rọ̀ ṣáájú rẹ̀ fún pé tó bá sọ̀rọ̀ wọn ní gbọ́tọ̀dọ̀ ọmọ kó wí tí ó wí. àwọn òòtọ̀ àwọn tó yẹ kó tọ̀ wà lólè òkúdàtà so mọ̀ wípé ní afá náà sí mọ́bìnú yẹ́fkọ̀ òwúkọ̀ òlí gbìmánà káyé yẹ́fkọ̀ òwúkọ̀ òlí áó lè káyé yẹ́fkọ̀ òwúkọ̀ òlí kí ló tọrọ ẹ̀ fún tí ó bá ti sí káyé àbí lè káyé yẹ kò sí tó tọrọ ẹ̀ fún náà káyé yẹ́fkọ̀ òwúkọ̀ òlí kí wọ́n lè bá a máa gbọ́ ọ̀rọ̀ mi lágbọ́yé kán lè bá a máa gbọ́rọ̀ mi lágbọ́wọ̀ kọ́rọ̀ mi ò lè bá a máa ń etí gbọ́ kọ́rọ̀ mi ò lè bá a máa yé wọn sí kọ́rọ̀ mi ò lè bá a máa ṣe wọ́n láǹfààní yẹ fúkọ̀ kán lè bá a gbọ́rọ̀ mi lágbọ́yé bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn
واجعل لي وزيرا من أهلي. jẹ́ ká fìyẹn lẹ̀ ká lè tírìtì tá a fẹ́ tírìtì. ó wá pe ànábì Mùsá ní akílòlò níjọ́ náà lọ́hùn ó ti mélòó ó ti méjì nínú tí Fíráúnà náà tó ṣe ọ̀tún mọ́. وقال أنا ربكم الأعلى. Fíráúnà náà kó gbogbo ayé jọ ó pera rẹ̀ lọ́lọ́run ọba fún wọn. kìí ṣe kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta. Fíráúnà náà ò ṣe máa pera rẹ̀ lọ́lọ́run ọba fún gbogbo àwọn èèyàn àmọ́ ti ijọ́ tí ó bí Ọlọ́run ọba nú nígbàtí bẹ́ẹ̀ ni òun gbàdúrà oníkògbà ọtí ìkúná. òun gbàdúrà oníkògbà ó tí kú. ọmọ yé ọdún tí ànábì Mùsá fi bẹ̀ lọ́nkọ́ Ọlọ́run ọba ó bá òun mú Fíráúnà. Allahu Akbar. nígbàtí Ọlọ́run ọba ó padà bá ànábì Mùsá mú Fíráúnà ànábì Mùsá ti dọmọ 80 years. Allahu Akbar. kọ́lọ́run ọba tó bá ṣẹ́gun Fíráúnà náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé kò sí lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dọmọ 80 years kọ́lọ́run ọba tó bá ṣẹ́gun wọ́n ní Fíráúnà ń bẹ lọ́mọ 120 ńgbà náà kó tó wá di pé ipa rẹ̀ tó ka nígbà tó wá ń ṣàdúrà tó wá ń kọjú bí ìgbà tó ọgbọ̀rún lọ lọ́la ọ ń gbàdúrà oníkògbà ó mọ̀ yí tọ́lọ́wọ́n bá fẹ́ kó lé ọ lọ́wọ́ yàtọ̀ sí yìí tí Ọlọ́run bá fẹ́ kó lé ọmọ rẹ lọ́wọ́ ìwọ lọ́ọ́ pín fọ́lọ́hun ni má pín fọ́lọ́hun ọ máa dùn sẹ́rìn mọ́ Ọlọ́run bá lọ́wọ́ ni Ọlọ́run ọba láwọ́ akọ àgbà. Allahu Akbar. nígbàtọ̀ tún wá fẹ́ jẹ́wọ́ ọpọ́ ọmọ ọkọ̀ wàjọ Ọlọ́run ọba lọ́nkọ́ yóò lọ larí mọ́kúta. kí ló wá wí. وقال أنا ربكم الأعلى. ó rí pé izhab ila Fíráúnà إنه طغى. ó yàtọ̀ sí izhaba ila Fíráúnà. ìhùn tí ti fẹ́ lò ní ti wà kú lahu qawlan layyinan. sọ mọ̀ pé ẹni tí ò ní proof tí ò ní point tí ò ní ujẹ́jì máa ń fẹ́ kí nǹkan ó dìjà kí nǹkan ó di wàhálà tẹ́lẹ̀ náà ni bó bá olè náà ló wá ń sọ̀rọ̀ lójú rẹ̀ wá ń le tó bá ní ojú mi ò le bójú mi ṣe rí ni ìgbà tó hùn ẹ wá ń le ńkọ́ ohun mi ò le orí bóyẹ ṣe báyìí ni èmi ló dúró sí báwọn níwájú rẹ̀. ìsà ń wá bí ó ṣe dìjà ni ó fẹ́ sọ dìjà ni. ọ̀ọ́bẹ̀ lọ́nkọ́ lọ́ ń ṣe pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni o àfà náà sì ó lè ní orí bó ṣe sapá báyìí ni ẹwọ bó ti wú wájú mi. gbogbo Ọlọ́run ṣàbára fún bẹ́ṣù wí ó ti yé Ọlọ́run níbẹ̀ bá ti dọ́dọ̀ Fíráúnà ẹ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o nípa pé oníjọ̀gbẹ̀ èèyàn Fíráúnà ní tí Fíráúnà fẹ́ òun ni kán báwọn sọ̀rọ̀ líle káwọn dá gbogbo ẹ̀rú wọ́n dà sí rọ́ọ̀fù. ihun tó fẹ́ nìyẹn ihun tí Fíráúnà fẹ́ gan nìyẹn Ọlọ́run wá tètè wá kọ́ wọn pé ọkùnrin yẹn wà ń takó ilẹ̀ wà kú láàláhù ọ̀rọ̀ tútù ní kẹba sọ bó bá ti ń gbé ní líle èyàn sí àmà gbé lóhun ilẹ̀ ẹ̀sà ihun tí Ọlọ́run bá ṣe nìyẹn ọ wà rí wípé bí èèyàn bá ṣe rí àbí bí ìjọba ṣe rí lọ́lọ́run bó ṣe ránṣẹ́ Ọlọ́run bá mọ̀ pé Mùsá fúnra rẹ̀ náà èèyàn líle ni bí Fíráúnà bá náà ń gbé ní líle Mùsá náà ó gbé ní líle bí Mùsá bá sì lè gbé ní líle lásìkò yẹn Ọlọ́run ọba ò tí ní ó tó ojú ẹ̀ Ọlọ́run ọba ò tí ní ó tó àsìkò tóhun òkun lọ́wọ́ tí ó ṣẹ́gun bó bá lè gbé ní líle lásìkò ìgbà yẹn Fíráúnà òun ìní ẹ̀ gbogbo nǹkan máa ń gbogbo nǹkan bọ́rọ̀ àrísìkì ṣe rí nìyẹn bọ́rọ̀ jíjẹ múmú ṣe rí nìyẹn bọ́rọ̀ gbogbo nǹkan ṣe rí nìyẹn bí ò bá tí ìtásìkò èèyàn ò lè fọ́ọ̀sì Ọlọ́run kò tí ìtásìkò ní o bí Mùsá bá lè gbé ní líle lásìkò gbà yẹn Fíráúnà ó pa ní o kò ìtásìkò àṣẹ gbogbo nǹkan pẹ̀ lásìkò ní bẹ́ẹ̀ ni ẹni tó lè ṣògùn owó tó wá lówó àsìkò tó lò fi ní o má bínú torí Ọlọ́run má bínú ohun èmi náà kí n ya gbogbo obẹ̀ yẹn yóò jẹ́ kí wà sí yóò tó dùn àmọ́ mo fẹ́ ká kọ́kọ́ bábá ti wá ráwọn ọbẹ̀ yanjú tán gbogbo tó bá wọn ni ó kà. وقال أنا ربكم الأعلى.
a ní sùúrù má tí ìtírìtì ibẹ̀ a ń lọ síbi ọ̀rọ̀ ànábì lọ sallallahu alayhi wa sallam. a ní bí èèyàn bá Musa fúnra ara rẹ̀ èèyàn líle ni òun náà fẹ́ fi líle pàdé líle ìgbà míì sì ń bẹ èèyàn ò gbọ́dọ̀ fi líle pàdé líle ìgbà míì ń bẹ èèyàn ò fi líle pàdé líle àmọ́ kò tí ì tó àsìkò nípa wípé ń gbòó ya Ọlọ́run padà ní kí Musa ó fi líle pàdé líle àmọ́ lásìkò yẹn kò gbọ́dọ̀ fi líle pàdé líle òun ló fi sọ gbólóhùn wà kó lálà ó káwó lálẹ́yìn ọ̀rọ̀ tútù ní kẹ́ ẹ bá a sọ kò gbọ́dọ̀ fi líle pàdé líle ńgbà yẹn nígbà ó wá yá ó wá sọ fún wípé izhab ila Fir'auna ó rí i pé láyè yẹn kò sọ̀rọ̀ izhab mọ́ ó ti yọ tọ̀rọ̀ Haruna kó